ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe gbòòsà mẹ́sàn-án fún olóyè Sunday Igboho eléyìí tó tún ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ondo ó yanilẹ́nu ó kọjá àfẹnusọ. Ẹ jẹ́ ká tẹ̀ kọ́kọ́ ṣe gbòòsà mẹ́sàn-án fún bàbá wa olóyè Sunday Igboho àti bàbá Professor Banji Akintoye. Gbòòsà 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 gbòòsà. Ọmọ Yorùbá ní ilé lẹ́dìyẹ ò ti kí níyì bíi ti bàbá wa olóyè Sunday Igboho kọ́ o. Bàbá níyì níta wọ́n tún níyì nílé torí pé kí ni wọ́n ń ṣe ojúṣe wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọmọ Yorùbá àwọn Fúlàní wọ́n mà ti fẹ́ gbadé lórí ọba Ọ̀yọ́ o. Tí bá níná ń jó lórí omi ẹni lọ kéwú ẹ̀wá o. Ẹ bá wa share fídíò ẹ jẹ́ kó dé oko bí tọmọ Yorùbá wà káàkiri àgbálá ayé. Ọba Ọ̀wọ̀ adé òní ìyàwó àkọ́kọ́ rẹ ti rí pé kò ṣe oníwọ̀ ẹ̀tù ni pé something like máa kọ́ ìbọ̀tẹ́ ẹ̀ kì í sì pé ní oníwọ̀ ẹ̀tù. Aláàfin ẹ má jókòó taratara ẹ fẹsẹ̀ ẹ̀yìn múlẹ̀ nítorí pé kí ni àwọn Fúlàní tá a ti ń pariwo láti jọjọ́ yìí wọ́n tún ti ń gbégbèsè báyìí o. Kódà Ọlọ́run ló yọ àwọn kan lánàá. Bàbá wa ọba Abímbọ́lá Òwòadé ẹ má sùn taratara. Àwọn Fúlàní pílàní wọn àwọn ẹ̀yin tẹ́ jẹ́ olórí wa bàbá Akintoye sọ several people ló sọ àwọn ọba àwọn religious leader àwọn political leader àwọn traditional rulers àwọn state elders gbogbo yín ní target torí pé kí ni wọ́n ti fẹ́ pa àwa ọ̀dọ́ tán lẹ́yìn tó bá pa ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tán torí wọn ní lè pa àtàwọn tájọ́ ṣe movement tọkàntọkàn wọn ní rí àwa pa tẹnukọ́ bóyá máa rí nìyẹn pẹ̀lú ògo Ọlọ́run. Ọ̀dọ̀ yín bàbá wa ló ń bọ̀ o. Ọba Abímbọ́lá ẹ má sùn ẹ má ṣe kí ni ẹ má sùn tẹ bá tún wá fẹ́ sùn ẹ díjú kan kẹlà kan. Eléyìí tí mo fẹ́ play fún yín gbogbo ayé ló máa gbọ́. Ẹni tí ẹ mọ̀ tó ní fọ̀n tó ní èkánná òun lẹni tí ó sọ̀rọ̀ yìí. Ẹ máa gbọ́ ọ́díò bíi 4 sí 5 ni mo fẹ́ play fún wa. Tí bá dẹ̀ ti ń play àwọn ọ́díò yìí máa panu mi mọ́. I'm not going to say anything again. Torí pé kí ni kábíyèsí Elédùmarè Ọlọ́run ló máa ní ká ní olóyè Sunday Igboho. Ọlọ́run ló sọ pé ká nírú èèyàn bíi bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà. Àìjẹ́ bẹ́ẹ̀ ohun tá à ń wí ìkọlà àbá máa wí nílẹ̀ Yorùbá. Mo máa ń sọ̀rọ̀ yìí fáwọn èèyàn ṣùgbọ́n ọmọ nírọ́ ni mò ń pa pé mo kàn ń pọ́n sí Sunday Igboho lé lásán ni mo kàn ń ṣe àpọ́nlé olóyè Sunday Igboho ni. Ohun tẹ́ máa fi mọ̀ wípé Masbi ò ṣe ẹnu lásán Masbi ò dẹ̀ ṣe kí ni kò kàn máa ra orúkọ fólóyè Sunday Igboho. Ọlọ́run ti fún bàbá wa olóyè Sunday Igboho lórúkọ kí wàá igan tó mọ̀ wọ́n torí pé orúkọ lọ́dún ta fi mọ̀ wọ́n. Ẹni tí ò bá jẹ́yàn nu ayé ò mọ̀ ẹni tó bá jẹ́yàn láyé máa mọ̀. Ọmọ Yorùbá ẹ jẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún olóyè Sunday Igboho. Eléyìí tí wọ́n ṣe yìí ó kọjá àfẹnusọ. Tó bá dàbí rán màá play ẹ̀ fún yín kí tó bẹ̀rẹ̀ sí ní play ẹ bẹ̀rẹ̀ sí ní máa bá a kọ sí comment section wípé bàbá wa Professor Banji Akintoye is our representative. Chief Dr. Sunday Igboho is our representative. Obasanjo is not our representative. Akinwumi Adesina is not our representative. Torí pé kí ni a ò ní lajú wálẹ̀ kí tàlùbọ̀ kò wọ̀. Ibẹ̀ ẹ̀kọ́ ni mò ń lọ o mo kàn sáré yá síbẹ̀ ni. Ẹ̀yin tẹ́ bá ti wo fídíò tí mo ṣe last ẹ lọ wò lórí iṣẹ́ burúkú tí àwọn olórí burúkú kàbá yìí àtàwọn politician Yorùbá kọ̀ọ̀kan tó fẹ́ gbé fún Akinwumi Adesina láti lè fi ọmọ Yorùbá sóko ẹrú another 25 years. A gbọ́ pé bàbá Ọbásanjọ́ ló lọ wúmà yẹn jáde tí wọ́n fẹ́ fi ṣe jàǹbá fún wa allegedly. Ọmọ Yorùbá now ẹ jẹ́ ká go straight to the point. Màá bẹ̀rẹ̀ sí ní play àwọn ọ́díò yìí fún yín kẹfẹ́ tí ara yín gbọ́ kẹ wá wo ẹni tí ẹ fẹ́ gbóhùn ẹ̀ yìí ẹni tó wà very very influential ni kò sẹ́ni tí ò mọ Oríyọmí Hamzat gbogbo alámọ̀
for his wonderful job tí wọ́n ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n tẹ̀ ń bá Oríyọmí jà. Ẹ mọ̀ pé kò ń ṣe gbogbo wa la máa key in sí under Yorùbá nation nìkan. Àwọn ọmọ Yorùbá kan wọ́n gbọ́dọ̀ fèsì bóyá nǹkan kan ń bọ̀. Ohun tó dájú ní pé kí gbogbo wa ká sowọ́pọ̀, kíbi tá à ń lọ kí ní àjò yẹn lè tètè yá. Torí táwọn kan bá ń lé ẹkùn, táwọn kan ń lé afé, táwọn kan ń lé kiri tó lóyún, ó ṣeé ṣe ká má padà rí kankan mú bẹ̀. Ṣùgbọ́n tí gbogbo wa ta bá kọjú sẹ́kùn tó jẹ́ bàbá gbogbo wọn, ṣíkún la máa ẹkùn bí ìgbín. Bẹ́ẹ̀ ni ṣíkún ni àtẹni tó gbé kùmọ̀, àtẹni tó gbé kóńdó, àtẹni tó gbé oríṣiríṣi, kódà kí gbogbo wa máa yan alẹ́ kan náà kú. Now ẹ farabalẹ̀, ọ́díò tẹ fẹ́ gbọ́ yìí, Kábíyèsí Elédùmarè. Mo máa ń sọ ọ̀kan fáwọn èèyàn wa, mo máa ń ní gbogbo tá à ń ṣe láyé yìí àwọn èèyàn ń rí. Ẹlòmíì wà á máa ṣèbàjẹ́, á rò pé àwọn èèyàn ò rí òun, kò dẹ̀ mọ̀ pé àwọn èèyàn róhun, wọ́n rí. Gẹ́gẹ́ bí mo ṣe ń sọ fáwọn tó ń torí owó tí wọ́n fẹ́ ba ayé ara wọn jẹ́ lórí social media, tó ń ṣẹnu yànkanyànkan sí Chief Sunday Igboho àtàwọn tá à ń ṣe Yorùbá nation. Òye yín ni ọlọ́mọdéjẹ́ kó pẹ́ kó tó yé yín. Náà ẹ wá gbọ́dọ̀ yìí, Kábíyèsí Elédùmarè. Ẹni tó bá ní kí n má yìn Ìgbòho mọ́, kódà kó ti tó àsìkò tí màmá ṣépè fún wọn báyìí. Torí àwọn kan máa ń dìde pé máa bí kò ń ṣèyàn tó dáa, ṣé Ìgbòho nìkan ló ń ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá ni? Ṣé kò lè máa yin Tinubu náà, kó máa yin Ṣèyí Mákindé, kó máa yin Lágbájá, kó máa yin Tàmẹ̀dù? Òye yín ni ọ̀rọ̀ Ìgbòho kọjá àfẹnusọ. Ṣèbójoojúmọ́ lèmi ń bá wọn sọ̀rọ̀. Mo fẹ́ lè sọ pé mo wà náà tó súnmọ́ wọn jù. Tí bá dá nọ́mbà bó ṣe wà lórí show yìí nísinsìnyí, kò nílò 2 seconds wọ́n máa pick ẹ̀. Níbi tọ́lọ́run jẹ́ kí bàbá yẹn kí wọ́n nífẹ̀ẹ́ òótọ́ ta gbé dání dé. Ìyẹn lè máa ń yà mí lẹ́nu tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń sọ nọ́ńsẹ̀nsì lẹ́nu, èmi kàn máa ń wò wọ́n ni because kò yé wọn ni. Iṣẹ́ tí mò ń ṣe yìí ó dìgbà tá bá gba òmìnira kí gbogbo yín amarẹ́ni nínú ẹ̀yin tẹ́ ń bínú sí mi, amarẹ́ni tó máa ní máa fi gba 1 plot yìí mo fún ẹ, gba 1 acre yìí mo fún ẹ, gba ilé yìí mo fún ẹ. Kò yé wa ni, a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni, a mọ̀ pé kí inú mi ti ẹ̀dùn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti understand iṣẹ́ tí mò ń ṣe, but majority ò ti understand. Tọ́wọ́ máa sọ lọ́sọ̀bọ̀, ẹ máa bí ọmọ yẹn kíníkan ẹ ṣe sùúrù, ẹ calm down. Kẹ́ ẹ̀ mọ̀kọ́ tó ń pè ní self determination ni. Self determination kì í ṣe nǹkan tí gbogbo èèyàn máa kọjú gbà báyìí náà. Báyìí ni gbogbo wọn máa kọjú o, ṣùgbọ́n gbogbo wọn máa fi iṣẹ́ yẹn ṣe division of labour so that wọ́n á lè tètè débi tí wọ́n ń lọ. Torí tó bá fi ṣe division of labour, ó ṣeé ṣe kó má débi tí wọ́n ń lọ. Now ẹ jábẹ̀rẹ̀ sí ní play audio yìí. Mo fọlọ́run bẹ̀ ẹ pín fídíò yìí, ẹ like, ẹ share, ẹ comment. Wọ́n ti fẹ́ gba adé lórí ọba Aláàfin ikú bàbá yèyé ọba Abímbọ́lá Oníwẹ̀tù 1. Àwọn Fúlàní ti fẹ́ gba adé lórí wọn o. Tí bá níná ń jó lórí omi, ẹni kìlọ̀ mẹ́rù ẹ̀wà. Now kẹjẹ kọ́kọ́ play audio yìí náà síwájú. So when I do, okay, àwọn orí ìfẹ́ ìbò wọ́n kó bá ti lọ ní ìpàtó tẹ̀lé ọdún tẹ̀lé ìfúnra tó kí tó lè ṣe ọ̀dọ́ ọ̀dọ́ Yorùbá tí èsì pé akíwò ẹ̀sọ́ bàtà òṣèlú gbogbo àṣẹlẹ̀ tó wọ́n lè ti gbé sọ òṣèlú tí wọ́n yà lórí rẹ̀ wọ́n lè wọ́n ti lọ́ọ́ ṣe wọ́n lè ṣe wọ́n lè ṣe wọ́n lè ṣe wọ́n lè ṣe ẹ̀ka. Let's
ṣé ẹ gbọ́ bóyá ẹ ò gbọ́ àárín yẹn yé bàbá wa Oríyọmí Hamzat wọ́n confam wọ́n ní tó bá jẹ́ pé wọ́n nírú èèyàn bí olóyè Sunday Igboho nípínlẹ̀ Ondo ó ṣeé ṣe kí Fúlàní má máa pa wọ́n bẹ́ẹ̀ ẹ wọ́wọ́ tó fi ń pa wọ́n ní Ondo state ó pọ̀ jù ó wá dàbí pé kò sára kíkọjú ọmọ kọ̀ọ̀kan ní Ondo state ó dẹ̀ wà but àwọn ìjọba tó wà níbẹ̀ tí wọ́n bá jẹ́ kó operate nǹkan somebody like brother mi Ọmọlúkà gbogbo ayé ló mọ̀ pé ọmọkùnrin tó dúró tán ni ṣùgbọ́n tẹ́pá tí brother yẹn bá dìde sí tó ṣe anything before you know governor lè nìkan lọ pick wọn ọmọ Yorùbá àní láti tó ènìyàn ṣe gbọ́dọ̀ dìde rally peaceful rally tó ń bọ̀ yìí kí ògbó àjọ ṣe ká fóun wá ṣọ̀kan ká béèrè nǹkan ká fẹ́. Yes. Ẹ bá dẹ̀ wò dáadáa wọ́n sọ̀rọ̀ kan síwájú wọ́n ní ipa olóyè Sunday Igboho nínú Ọ̀yọ́ state kò kéré wọ́n ní tó lóyè Igboho bá dìde ńgbà tó dìde yẹn kí làbá máa sọ lọ́yọ́ state ó tọ́ ọ̀rọ̀ ni gbogbo ayé ló mọ̀ wípé Fúlàní bẹ̀rù ṣe Sunday Igboho bí ìṣọ̀kan ni táǹjọ́ máa kó apá níwájú ọmọ akúnyányán táǹjẹ́ jagunjagun táǹjẹ́ jagunjagun níwájú jagunjagun jagunjagun orí ẹnu ó yàtọ̀ sí jagunjagun gùn jagunjagun gùn ni bàbá wa olóyè Sunday. àwọn ṣe ìwé sí ìgbàlódé ló ń sáré láti ní ọdún tó ká lórí 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 ọdún tó ká ní àbíyèsí wọn lè fi wọn lọ sí ọdún tó ká àwọn òwe àwọn ẹ̀fọ́ ní ìbọn tí wọn bá tí àwọn náà ń bẹ wọn náà á lè fọwọ́ fọwọ́ ẹ̀ ṣùgbọ́n náà ni. tó wọ́n ní wọ́n náà wọ́n lè tẹ̀lé ọdún tó ń bọ̀ èèyàn kan ṣoṣo ló ń da ogun ní ẹrú ìdó yẹn dárúbà lórúkọ ẹ ẹ máa fi efe tí ara yín gbọ́ báyìí sọ dárúbà ṣoṣo.
Tẹ́ẹ̀ náà ti gbọ́ ọdún yẹn, ẹ̀yin tẹ́ bá gbọ́ dáadáa tẹ́ ní ìdí ẹ̀, máa fi Facebook mi sí comment section tàbí ọ̀kẹ́ message nọ́mbà mi, WhatsApp nọ́mbà mi. Now ẹ ká bọ́ sí ìpele kejì. Nígbà tó di pé mo play mic, nǹkan tẹ́ bá rí nínú audio yẹn, ẹ bá kọ sí comment section. Ṣé òótọ́ ni ọ̀rọ̀ tí bàbá wa Oríyọmí Hamzat sọ wípé olóyè Sunday Igboho wọ́n wà nínú àwọn tó gba ẹ̀mí àwọn èèyàn là lọ́yọ̀ọ́ state báyìí? Tí ó bá ṣe bẹ́ẹ̀, bóyá Fúlàní kò bá ti yàwó ààfin Aláàfin tó gbéṣẹ̀ kó tiẹ̀ tó kan bàbá wa Owóadé. Tí ó bá ṣe ìgbésẹ̀ tó lóyè Sunday Igboho gbogbo táwọn wí kọ́ làbá máa wí. Gbogbo àwọn olórí burúkú ọmọ Yorùbá tó ń takò wọn nísìn, wọn ò tiẹ̀ ní sí láyé mọ́ ni. Wọn ò ní sí láyé mọ́ torí pé mass burial la máa ṣe fún gbogbo wọn. Gbogbo àwọn tí Fúlàní bá ti pa, mass burial. Ẹ lọ sí Plateau State, Jos, ẹ lọ bẹ̀, mass burial lọ ṣe fáwọn èèyàn. Èèyàn 50, èèyàn 100, èèyàn 100, èèyàn ẹgbẹgbẹ̀ta lọ kójọ tí wọ́n sin wọ́n papọ̀ at the same time bí ìgbà tí gọ́ọ̀mẹ̀ntì bá bẹ̀rẹ̀ contraband. Ìjọ́ wo la fẹ́ fi òpin sí gbogbo eléyìí? Ṣé bá ṣe máa wò rí? Now bàbá wa Oríyọmí Hamzat sọ̀rọ̀ tó pọ̀ o, audio wọn mẹ́rin mo fẹ́ play. Ìlú ìlú ọ̀gbẹ́ ní máa tọ́gbẹ́ tí máa tọ́gbẹ́ pẹ̀lú ṣẹlẹ̀ kí máa dàgbẹ́ kí n kí n pa ló sá. Yàrá ìlú máa wọ̀ náà lọ́wọ́ àwọn káfọ́ọ̀rù rẹ̀ títí tí wọ́n mú un bẹ́ẹ̀ níwájú òfin. Táwa tó níwájú òfin máa ń wọ̀ náà lọ́wọ́ àṣàkàrà. Tí àwọn yàrá wà ti máa ṣòro lẹ́yìn náà rẹ̀ wọ́n àtúrí ìṣeré yìí. Káfíẹ̀ lẹ́tí títí táwa ní láì ní ìgbọ́n tẹ̀lé títí láti fi máa lọ tí wọ́n mọ̀ pé wọ́n tún lè ṣiṣẹ́ ìgbésí wọn. Òfin rẹ̀ bí àwọn èdè máa máa tó kú ní Nàìjíríà òfin ìṣọ́ wọn máa kò respect the law of land. Ibi tí ọ̀pẹ́ náà mú pé èyí tó bá máa ń gbé tẹ̀lé ìṣẹ́. Wọ́n á tẹ̀lé ìfọ́sọ ọ̀pẹ́ náà mú pé you come into my house, ó bẹ̀rẹ̀ you come into my house, ó ní láti máa tẹ̀lé. Ìyá nìkan ni irú ẹ̀ ti ń ṣẹlẹ̀ tí wọ́n dẹ̀ lẹ́yìn kankan ṣe fáwọn ẹni yẹn. Ẹ̀yin náà wò, àràpọ̀ tá à ń sọ nìyẹn pé ẹ jẹ́ ká pín. Tá a bá pín, Fúlàní àṣìjẹ́ ká máa mọ̀ wípé they have freedom of movement. Táwa gun rẹ̀ lè sọ pé àní recognize. You have the right to stay or have property in any part of Nigeria. Being a Nigerian citizen, bí Yorùbá, Igbo àti Hausa àti olórí burúkú àwọn Fúlàní tó fi tipátipá force ara wọn lé wa lórí, táwọn bàbá wa náà dẹ̀ dákẹ́, táwọn bàbá kọ̀ọ̀kan dákẹ́ tó ń wò. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àwọn bàbá kan nísìn ojú wọn ti là. Náà ọmọ Yorùbá ẹ ká gbogbo èrè náà. Ọ̀rẹ́ wa ní àwọn ọ̀rọ̀ máa ń gbé ọ̀rọ̀ náà sọ̀rọ̀. Ó sì máa ọ̀rọ̀ máa ń gbé ọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń gbé ọ̀rọ̀ láyé òṣèlú ọ̀rọ̀ náà. Àwọn òkè àgbà tí wọ́n tó wà kó tó sáré lára. Ṣé òkè àgbà yẹn wà ní tó wà ní òṣèlú lọ́wọ́? Ó sì fún wa ní ilé tiẹ̀. Ẹni má gbọ́dọ̀ tó ṣe dáadáa ń bẹ̀. Abu Garba tó jẹ́ high terrorist kò níṣẹ́ mi tó ń ṣe ju kó gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly kó jíyàn gbé. Wọ́n ní ó ń jíyàn gbé, ó ń pààyàn, ó ń ṣoríṣiríṣi pé tó bá dẹ̀ ti ṣàwọn nǹkan ẹ̀ tán báyìí kò tún ní kúrò nílé ẹ̀, kò dẹ̀ ṣe tó máa dọ̀lẹ̀ kó òun fẹ́ mu. Pé kọ́ọ̀lù ẹyọ kan ló máa ń kọ̀, tó bá ti kọ̀ báyìí kò sí security parastatals tí wọ́n lè dé ìgà Fúlàní tó wà, wọ́n máa padà ní. Tó bá ti gbé lọ gan wọ́n máa dá padà sílé pẹ̀lú mọ́tò ìjọba. A gbọ́ I was not there allegedly gbogbo nǹkan tí mò ń sọ. Now ẹ jẹ́ ká wo nǹkan tí wọ́n sọ nígbà dáadáa. Ó ti ṣáyàn, bọ̀bọ́ yẹn ó ṣá owó ẹ̀ mú wẹ́nẹ́wẹ́nẹ́, ó ṣá débi wípé èmi kò lè wo fídíò yẹn.
níbi tó ti ń sá lọ ìbọn tó gbé dání jábọ́ nígbà táwọn operation boss dé tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lé wọn káàkiri ìbọn tó gbé dání jábọ́ bóyá ó dẹ̀ sọ̀bọnù ní òun pé kọ́ má bàa mú òun pẹ̀lú àbí kọ̀ọ̀kan bẹ̀rẹ̀ nobody knows pẹ̀lú àwọn nǹkan ìjà ogun lóríṣiríṣi allegedly now ẹ ká máa play audio yẹn kí n tó wá Oríyọmí Hamzat wọ́n dẹ̀ ti fún wa ní solution ẹ̀yọ kan màá fẹ́ sọ but nǹkan tó sọ yẹn náà dáa it's okay bọ̀ ẹ ká gbélé ló ká tó débẹ̀ yẹn. Ṣẹ́ńdọ̀. Bóyá lè má gbọ́kọ̀ tó sọ ń bẹ̀ Garuba tàbúrò tí wọ́n jọ ṣáàrin ní ṣàkúṣà nígbà tó gbé àwọn ẹni ẹdí hospital wọ́n bá bú Garuba nílé ìyẹn tó gbébọn dání tí wọ́n ló yìnbọn fágbé àbí kọ̀ọ̀kan tàbí tí wọ́n ló ṣàgbé ìyànnàyànnà wọ́n bá nílé tó mu fúra tó ń pè orin tó ń jó tó ń ṣe fàájì meaning pé kò retí pé anybody bọ́ wà mú un ṣùgbọ́n gbà táwọn operation boss tí wọ́n débẹ̀ pẹ̀lú tíìmù Oríyọmí Hamzat wọ́n Garuba escape wọ́n mú àbúrò ẹ̀ àti bàbá ẹ̀ kí ni wàá dùn pẹ̀lú nǹkan tí bàbá wa Oríyọmí Hamzat ṣe lọ́wọ́ báyìí níta fẹ́ nìyẹn kí ó gbájọ sowọ́pọ̀ ọ̀rọ̀ tó tiẹ̀ wà lẹ́yìn sí yìí gan kò kì í ṣọ̀rọ̀ Yorùbá nation ọ̀rọ̀ security ní tá à ń sọ kẹwàá torí pé Chief Sunday Igboho wà lórí security kí gbogbo àwọn kan wá sọ pé àwọn ò ní dá sí pé àwọn ò ní support security kankan just because olóyè Igboho ń ṣe Yorùbá nation the Yorùbá nation and insecurity is two different things entirely but a lot of people mọ̀ ẹ̀yin tẹ̀lé ń sọ pé ẹ̀fẹ̀ bólóyè Sunday Igboho ṣe ọ̀pọ̀lọpọ̀ yín lè ṣe ohun tí bàbá yẹn ṣe bàbá Oríyọmí Hamzat náà sọ̀nà wọ́n ní ẹ̀yin tí ẹ̀yin ṣe bákanbákan sí bàbá yẹn ẹ̀yin náà ṣètẹ́ bá lè ṣe kárí ìtòlóyè Sunday Igboho ṣe làwọn ń sọ yìí God bless Oríyọmí Hamzat bàbá kò ní bàjẹ́ fún yín láéláé iléeṣẹ́ yóò ní jóná iléeṣẹ́ yóò ní dáwó fídíò tí mo ṣe ìkẹ́mọ́ rí ní ìkéde àwọn yìí ṣáìtì ìgbésà no I'm fully in support of all what you did tí mo dẹ̀ kí bàbá wa tó bá pọ́sùn bí tó parí fídíò yìí bóyá máa pe bàbá wa lóye Sunday Igboho wọlé sóso iṣu tó bá possible ẹ bá mi pín fídíò kó dé tó mọ̀ ìgbọ́wà káàkiri ẹ̀gbára yìí tí mi bá gbàgbé tí bá kó wọn máa gbé tí bá wọn ti fine. ṣẹgbọ́n béèrè láti bàbá Oríyọmí Hamzat ti béèrè wọ́n ní ǹjẹ́ a lè ṣẹ́gun Fúlàní nílẹ̀ Yorùbá bí? A lè ṣẹ́gun ẹ kódà bàbá Oríyọmí Hamzat sọ pé dáadáa pa lè ṣẹ́gun ẹ wọ́n wá la ọ̀nà kan sílẹ̀ ọ̀nà yẹn ni mo fẹ́ play yìí ọ̀nà yẹn òun náà dẹ̀ ló jẹ́ ọ̀nà tó ti ń fún wa ní problem láti ìgbà tí wọ́n ti amalgamate wa pọ̀ torí pé àwọn ẹni tó jẹ́ kó dúró bíi bàbá tó jẹ́ kó dúró bíi olùrànlọ́wọ́ tó yẹ kó dúró bíi olùgbèjà àwọn gangan là ń bá nídìí iṣẹ́ ìdọ̀tí ẹ má ti jẹ́ kí síwájú ẹlẹ́dẹ̀ẹ́pẹ̀dẹ̀ ẹja máa gbọ́ lọ má ṣe o Yorùbá máa bọ́ lóko ẹrù Ọlọ́run ọba ń gbọ́ ọmọlé ó lè pẹ́ ó lè rí bá kan ọkọ bá ń rákò bóyá ó máa rìn ojú ló ń kán bòjì àwọn Fúlàní òun ń bọ̀ ń bẹ́ẹ̀ ojú ló ń kán bòjì òun ń bọ̀ ń bẹ́ẹ̀ tí ò tiẹ̀ ní pẹ́ tí ò ní pẹ́ rárá Fúlàní ẹ̀wẹ̀wẹ̀ yes. fẹ́yìn tẹ́bà gbọ́kàn tó sọ láàrin ẹ̀ wọ́n ní àwọn ọba wa tó bá fẹ́ kíka bí wọ́n pè é sà ṣe fẹ́ jẹ́ kí ogun Fúlàní tán tó bá ní ẹ then káwọn ọba kọ́ sáìn community kọ́ fẹnu kò síbì kan kọ́ lọ fún state governor pé àwọn ará bí ìtọ́ wà níbí báyìí ẹ fún wa support
a fẹ́ flush wọn out of our forest, a fẹ́ flush wọn out of our town láti lè dẹ́kun, láti lè fi òpin sí bí wọ́n ṣe ń pa àwọn aráàlú tá a jọba lé lórí, tí wọ́n ti fẹ́ pa àwọn èèyàn wa tán. They have to leave our town. Àti tó jẹ́ kidnapper o, àti because ẹni tó jẹ́ kidnapper ò ní kọ́ sórí. Gbogbo Fúlàní lójú tèmi they are the same thing. Títí kọ́ àwọn bàbá wọn tó ń ṣe president, tó ń ṣe governor, tó bá ti jẹ́ Fúlàní lójú tèmi o, èso ẹlòmíì o, àdàlúre jàǹdùkú ni ẹ́, torí ẹ̀jẹ̀ ẹ̀ máa wà lára, ẹ̀jẹ̀ nì ó máa wà lára ẹ̀. Ẹ wà á dájọ́ ọmọ Yorùbá, kò sí bó ṣe lè, kò síbi tí ọmọ Yorùbá lè wà láyé, ẹ̀jẹ̀ ẹ̀ máa rùn pọ̀ ọmọ Yorùbá ni. Torí àwùwà ọmọlúwàbí níbikíbi tó bá dé, wọ́n mọ̀ pé Yorùbá leléyìí. Àwọn ọlọ́pàá securities tó sì wà nínú ọ̀rọ̀ yìí, ẹni tó ní àwọn akẹ́kọ̀ọ́ orílẹ̀-èdè ẹni tó sì wọ́n sọ báyìí àti ẹ̀rọ tí ìjọba gbé àwọn ọ̀rọ̀. Sáà sẹ́ni Fúlàní báyìí tí mo jẹ lọ́dọ̀ ní bá wọn lè gbà. Ṣé ń gbọ́? Ọ̀pọ̀lọpọ̀ ilé àgbẹ̀ ni ó ti kàwé. Àmì ìwọ́n ìjọba àti òwò ṣùgbọ́n òkú tẹ̀lé àpàdà sí ní ìgbàlẹ̀ ìwà sí àgbẹ̀ ẹ̀rọ ṣẹ́ máa ń lọ. Bẹ́ẹ̀. Ìwọ́n ìwà yẹn, èyí wà sáré rẹ̀ lọ́dọ̀ sáré, wọ́n sì sáré rẹ̀ lọ́dọ̀ wọ́n lọ sí sáré rẹ̀ lọ́dọ̀ ó sì máa ń gbọ́ orí òfin bẹ́ẹ̀ sí ọ̀gá láti wá láti rẹ̀ wá wá náà lọ́dọ̀ láti fi ọ̀dọ̀ wá. It's not a physical damage. Yes. But it's a psychological damage. Òótọ́. Tẹ́lẹ̀ ní ìwà ní ìlànà Ọlọ́run gbọ́. tó pátá lọ́pọ̀lọ́ yìí. Sáà ń sẹ́yìn. Àwọn ọ̀dọ́ àti ọ̀gá àti ọ̀gá àti ọ̀gá àti ọ̀gá àti ọ̀gá. Now, ṣẹ́gbọ́n tó sọ bẹ́ẹ̀, wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n wá mẹ́nu gbọ̀rọ̀ kan pé ṣe mọ bí Fúlàní ṣe ń ṣáyàn ládàánú ọpọlọ. Ó ṣe physical ṣíṣà, ẹni tó lọ gba lóònù bóyá ó gba bí àbí 50 million 30 million tó wá lọ dá sórí oko, ó wá kú bí àwọn làbọ̀ tún la tó ti lọ gba mọ́tò tó ti prepare pé ìwòyí ọ̀la òun fẹ́ kéré oko ni kóun lè lọ tà, kóun lè bẹ̀rẹ̀ sí ní sanwó tóun yá ní báńkì. Kí Fúlàní wá da màálù lọ sí irú ibẹ̀ thousands of hectares of land, gẹ́gẹ́ bí irú tó ṣe fún bàbá wa Fatai Aborode. Kí Fúlàní wá da ẹran lọ́bẹ̀ kó wá jẹ gbogbo ẹ̀rú, kó wá jẹ gbogbo tó wà nípò ẹ̀ tó pátá. Ṣé mọ̀ pé irúkọ bẹ́ẹ̀ yẹn tí wọ́n mà yẹn ó lè jẹ́ òun ló máa pa ẹni yẹn. Ẹlòmíì wà ibẹ̀ ló ti máa rẹ́wọ̀n yẹn. Àìmọye àwọn àgbẹ̀ tó wà lọ́gbà ẹ̀wọ̀n nísìn nítorí pé wọ́n yá owó wọn rí mix tí wọ́n lè fi san owó yẹn. Gbogbo kinní yìí tí àwọn ìjọba ò dẹ̀ dí sí, but ìjọba government is an institution of a state that seeks to the welfare of the people, fine and good. Bó ṣe wà ní government téyàn bá tí tiwọn kó débi báyìí fún wọn ò ní lè act. Òun lè ṣe rí tí bàbá wa olóyè Sunday Igboho ṣe sọ wípé kí gbogbo àwa ọmọ Yorùbá káàkiri àgbáláyé, káàkiri Nàìjíríà, káàkiri West Africa ká máa bọ̀ nílé, kí gbogbo àjọ wa ṣe rálì papọ̀, ká sọ nǹkan tá a fẹ́ fún ìjọba, ká sọ bí solution ṣe fẹ́ wà nǹkan tó wà nílẹ̀, ká wà ní round table kí ó gbàjọ discuss, ṣáàṣì fẹ́ continue ṣàfẹ́ pín. Gbogbo nǹkan táwa rí eléyìí tá a fi sọ wípé ẹ má jà selection mọ́, ẹ jẹ́ kí a lọ sórí round table kóníkálùkù máa bá tiẹ̀ lọ. But ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá oníjẹkújẹ kan tó jẹ́ wípé ọmọ ojú ọ̀rọ̀ láyé ni wọ́n, ọmọ àìjọbẹ̀rí tó ń jáko sáyà. Kí ló ṣe? Wọ́n bẹ̀rẹ̀ sí ní work against us. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ráràbù fún wa, wọ́n pa oríṣiríṣi ọmọ wa níwájú àwọn. Inú mi ti ẹ̀dùn fáwọn èèyàn orí wọn pé pẹ̀lú gbogbo tó pa mọ́ wa, tó pa mọ́ olóyè Sunday Igboho, tó pa mọ́ Akintoye, tó pa mọ́ Koiki Media, tó pa mọ́ Prince Albert, tó pa mọ́ World Media, tó pa mọ́ èmi ọmọ Emma's Burial tí mo jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ Masbi TV. Wọ́n ní wọ́n làwa náà pa nígbà yẹn torí owó tó gbà lọ́wọ́ gọ́fìmẹ̀ntì. Nísìnyí báyìí kò sẹ́ni tó gbowó lọ́wọ́ gọ́fìmẹ̀ntì gbà yẹn tó ì tí máa ṣépè fún Tinubu báyìí àti fún Nàìjíríà. Èpè wọn ò dẹ̀ lè rán Tinubu torí bàbá Tinubu contract ni wọ́n ṣe pẹ̀lú wọn. Mo fẹ́ jẹ president, mo fẹ́ kó tì mí lẹ́yìn, iye èyí ló fẹ́ gbà, iye báyìí mo fẹ́ fún ọ.
bóyá gbà ó ti di contract. Ẹ mọ̀ pé bí kan náà lẹni tó fẹ́ jẹ president máa lọ mú owó yẹn, ó máa recover ẹ̀ now. Ṣùgbọ́n tó bá jẹ́ pé gbogbo wa ò gbowó, bó ṣe fowó lọ èmi tí mo kọ̀, tó fowó lọ lágbájá tó kọ̀, tó fi lọ ẹ̀yin náà tẹ kọ̀ á ti mi ì sọ pé wọ́n fowó lọ mi tó fi lọ everybody tá a kọ̀. Ṣé ẹ mọ̀ pé tẹ́ni yẹn bá padà débẹ̀ gan, ó máa no, á mọ̀ pé àwọn ẹni wọn ò fẹ́ òun lù. Bóyá jẹ́ kóun convince wọn, jẹ́ kóun wá ṣe nǹkan tó dáa tí wọ́n mọ̀ kóun lè ṣe. So that tó bá di second time kí ogun lè rọ̀ tẹ̀lé òun. Now ẹ wo ọ̀rọ̀ yìí, kábíyèsí Olódùmarè, ṣé mo ti pé lọ́dún ìṣá? Ẹ máa gbọ́ àwọn èèyàn, mo fẹ́ kẹ́ gbọ́ àánú dáadáa, mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́, honestly speaking, mo fẹ́ kẹ́ gbọ́, ó ṣe kókó lára àwọn ibi tá à ń lọ rèé. Bóyá ọ̀pọ̀lọpọ̀ wa lè má mọ àwọn tó ń jẹ́ mọ́gàjí, àwọn olórí agboolé, wọ́n yàtọ̀ sí baálẹ̀. Olórí agboolé, ṣé ẹ mọ̀ kí baálẹ̀ community bíi 50 lè wà lábẹ́ baálẹ̀ ẹyọ kan. Baálẹ̀ dàbí traditional local government chairman ni. Wọ́n máa ní àdúgbò kọ̀ọ̀kan, wọ́n á ní àwọn tó máa jẹ́ bí mọ́gàjí tí mi bá ṣe mistake tó ń lò ní Ọ̀yọ́ state. Ẹ máa gbọ́ lọ, ẹ ká máa tẹ̀síwájú lọ. Àlejò ń bá àwọn ọ̀dọ́. Àti pé ká hold àwọn tó jálágbára nínú ìlú, ká hold wọn responsible. Ṣebí nǹkan tá à ń sọ fẹ́yìn yọ wa rèé. Ohun tí bàbá wa Oríyọmí Hamzat, ohun tí bàbá wa olóyè Sunday Igboho, tí gbogbo àwọn mídíà tá à ń pariwo yìí, tá à ń pariwo, tí Èédára ń pariwo, tí world media ń pariwo, tó ń Gbèsè ń pariwo, tí Masbi ń pariwo, tí Kóìkì pariwo, táṣàtìṣe ń pariwo, tí Lámìdí Àkànbí Yágbóyájù, the new president of Yorùbá world media, tó ń pariwo rẹ̀. Bàbá wa Gani Alágbàlá tó jẹ́ new president of Ìfẹ́lódùn ọmọ Yorùbá, àpapọ̀ Yorùbá, tó ń pariwo rẹ̀. Ẹ mọ̀ láńkọ́ wọn ọ̀gbẹ́yìn. Àwọn èèyàn ní wọ́n là ń pa, olè ní wá, tá máa jẹ là ń wá. Ẹ mọ iye táwọn kan fi ń lọ wà ní. Owó tó wúwo létí, tó ń dẹ́rù gbòṣì. Kí ni wọ́n ti fi lọ̀ wá tán? Òun ló ṣe máa ń dùn mí tí bá láwọn ẹran púpọ̀ tó ń sọ pé ajá Sunday Igboho ni Masbi, ó ti gbowó lọ́wọ́ Igboho ni, nínú owó tí Igboho gbà lọ́wọ́ federal government. Wọ́n ti fún un náà ní millions of dollars ló ṣe fẹ́ sọ Igboho dọlọ́run. Mi ì sọ Igboho dọlọ́run. Yorùbá ní ṣègbẹ́gbọ́kọ̀ tí NAS president sọ, Nigeria Association of National Association of Nigerian Students, tí mi bá ṣe mistake, ẹ̀gbọ́n tí president wọn sọ ni. Ó ní allegedly Ṣèyí Tinubu ó offer 100 million kó o lè promote bàbá ẹ̀ tó jẹ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Òun dẹ́kọ̀, òun ò lè gbà. Tí dáàdi ẹ bá ṣe nǹkan tó dáa, automatically máa praise wọn. There are some things tó ń represent tó dẹ̀ ṣe kókó, tó ṣe pàtàkì. Likewise, àwa tá à ń pariwo, kí ni wọ́n fi lọ̀ wá tán? Ṣèbí torí pàwọ́ kọ̀ gbà ká mú pé Ọlọ́run ló lẹ̀mí wa ni. Ṣé wọ́n tí Masbi go through ni? Nínú kan tí mò ń go through, mo lè sọ pé 1% ẹ̀ ni mo sọ síta 100. Tí n bá tẹnu bọ̀rọ̀ fún yín, ẹ̀rọ Ọlọ́run á bá yín ní ohun tó ń lọ behind the scene. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Ọlọ́run fẹ̀mí mi ní àwọn ọ̀tá lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àtáàkì yìí gan lára àwọn èèyàn wa tí wọ́n sponsor. Torí aráàta ò lè kógun jàyàn, ara ilé náà ló máa mú pass, aráàta ló máa pass, ara ilé náà ló máa mú pass èèyàn sílẹ̀. Yorùbá ní ẹ̀ǹkùlé lọ́tà wà, ilé la ṣe ní gbé. Ilé la ṣe ní gbé ọ̀, ẹ̀ǹkùlé lọ́tà wà, ilé la ṣe ní gbé. Ẹni tó ń ṣèyàn gbogbo inú ilé ló wà.
ẹ gbọ́ ọ̀pọ̀ táwọn bàbá mi mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn àkàwọn ìyá wa arúgbó aṣọ má kanlẹ̀ abánijà má fara kan ni àwọn ìyá wa tó ń dàpọ̀ mérò ní mọ̀sán wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣenibánidárò amọ́niṣe ni àwọn kan sọ pé yàwó àwọn kan sọ pé opinion tiwọn nìyẹn ó máa mọ̀ ẹ́ á tún máa ṣe é afàìmọ́niṣe ni òun lolè olè tó bá dé fọwọ́ kó àwọn aṣenibánidárò òun làwọn àgbàlagbà ṣe é kó lọ fáàgàn ẹ bá share fídíò yìí pé ìyá máa gbọ́ lọ. láti gbé ìrọ̀rùn rẹ̀ ní ẹ̀dá mẹ́jọ bàbá wọlé capacity ẹ̀dùn ọ̀gá wa. This is my own battle. Ìgbé ìrọ̀rùn rẹ̀ ní platform mi tí wọ́n gbọ́ bí bẹ̀rù ṣẹlẹ̀ kí n má dàgbé kí n kígbe kí n bá lọ síta. Ẹ̀rọ tẹ̀sí máa bọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn káfọ́rọ̀ rẹ̀ títí tí wọ́n fi mú tẹ̀síwájú òfin. Bàbá tó ní wájú òfin náà wò fún àwọn ẹgbẹ́ máa sàrànà. No! Tí àwọn ẹgbẹ́ bàbá ti máa ṣe lórí ìjọba àjẹmọ́, wọ́n àtúrí ṣe léyìí. Ká tẹ̀lé títí. Táwọn ọmọ láì ní ìjọba tó kù jọ, ká tún tẹ̀lé títí láti fi àwọn ọmọ tí ó gbọ̀rọ̀ pé wọ́n tún lè ṣe ìtẹ̀síwọ̀n. Òfin Nàìjíríà máa yẹ ìgbàgbọ́ àjẹmọ́. Ní Nàìjíríà, òṣèlú ìṣọ̀, wọ́n á kò respect the law of the land. Yes. Your freedom of movement, if you don't manage the time, without saying because you have freedom of movement, you come into my house. Oh, you come into my house. Put it out to my bedroom. Because of freedom of movement, fine. That's you. The freedom of movement, but it has to finish. Tìbẹ́ gbọ́ ọ̀pọ̀ tí wọ́n sọ bẹ̀ yẹn ọmọ Yorùbá ẹja lọ múra sí ẹja lọ dira ògún bọ̀ bẹ́ẹ̀ ni èmi mo sọ bẹ́ẹ̀ fún yín àwọn Fúlàní kó ògún bọ̀ ilé ìtarí tí wọ́n ń ṣe yìí wọ́n sì rìámbù ni wọ́n ń ṣe rìázà ẹ̀ bàbá wa bá ń ja kíkéré yìí sọ wọ́n ní nísìnyí báyìí àwọn ọba ní target. Our traditional rulers are now the targets. Ọba Abímbọ́lá Ọ̀wádé ẹ má sùn tààràtàrà. Afẹ́sowọ́pọ̀ nínú movement wa lórí bí security ṣe máa wà nílẹ̀ Yorùbá. Ẹ bá wa pe ìfẹ́lódùn ọmọ Yorùbá. That is one of the most just and powerful both physically and spiritual securities tí wọ́n lè gbà wálẹ̀ ní Yorùbá ìfẹ́lódùn tí bàbá wa olóyè Sunday Igboho dálẹ̀ genuinely tẹ bá dẹ̀ rántí dáadáa nígbà tó fẹ́ dámò tẹ́kùn sílẹ̀ bàbá wa olóyè Sunday Igboho ni wọ́n fi ṣe lórí ẹ̀ kí ló wá fà tí bàbá fi yẹrí ni wípé nígbà tó ní káwọn ọmọ wa máa rẹ́gísítà online wọ́n ti òṣèlú bọ̀ ẹgbẹ́ tó lóyè Sunday Igboho fẹ́ dálẹ̀ nígbà yẹn sí pure security tó máa lọ sídìí Ògún tó máa búra tó máa lọ sídìí Ọbàtálá tó máa búra tó máa lọ sídìí Ṣàngó tá búra tá lọ sọ́dọ̀ Ọbalúayé tá búra á lọ sídìí Ọ̀ṣun á lọ sídìí Ògún á lọ sídìí Èṣù á lọ síwájú Ṣàngó á lọ sójú ìbọ eégún á wá bẹ̀rẹ̀ sí ní fira ẹ̀ rèé péjọ tóun bá gbàbọ̀dè fún ilẹ̀ Yorùbá ìbọn tó fóun níjọ́ tóun bá lọ fi jalè níjọ́ tóun bá fi ṣiṣẹ́ fọlọ́ṣèlú ẹ mọ̀ things like that tí bàbá Olóṣèlú Ìgbòho fẹ́ yẹn and that is exactly what is happening in Ìfẹ́lódùn right now wọ́n ti ní kí gbọmọ Yorùbá lọ join but ìwọ tó bá mọ̀ pé kò ṣe kó fẹ́ jà fún ilẹ̀ Yorùbá jẹ́ ní ilé má tẹ̀rí sí àjànàkú ni kì í ṣe ẹrù ọmọdé ẹ̀yin bàbá wa Ìfẹ́lódùn lásìkò tá a wà báyìí Ìfẹ́lódùn nìkan ni security táwa ọmọ Yorùbá sì nígbàgbọ́ nínú ẹ̀ àtàgbẹ́kọ̀yà kò dẹ̀ ṣàgbẹ́kọ̀yà fashion original àgbẹ́kọ̀yà torí àgbẹ́kọ̀yà ti pín sọ́nà bíi 5 títí ó bá tẹ̀ fẹ́ tó 10 báyìí ní àwọn agbẹ́rẹ́ lọ. So sọ́jà ló lókè àwọn olóyè sáré tó wọ́n kó bá ti lọ ní ìgbà tó lè lọ tó lè ní ìṣúná tó kéré tó lè ní ìyàtọ̀ ọmọ Yorùbá tí èsì pé akíwèé sọ bàbá òṣèlú gbogbo àṣẹ ìgbòho
ìṣòro ìṣòro òun tí wọ́n ní wọ́n lè yàtọ̀ tó bá ń gbé ọ̀dà ẹ̀rọ ìṣòro ìṣòro wọ́n lè ṣe ìwé ìwọ̀n náà sí wọ́n lè kọ́ náà sí ẹni báàsì. Ó ní báàsì àwọn ọmọ náà ní tí wọ́n fẹ́ bá àgbà wọ́n lè tí wọ́n fẹ́ àṣìṣe àṣìṣe nínú ti náà wọ́n lè tí wọ́n fẹ́. So, àgbẹ̀ lè ṣe wọ́n náà bẹ̀rẹ̀ àgbẹ̀ lè ṣe ìgbà àgbẹ̀ wọ́n á lò wá lọ́wọ́. Wọ́n á lò wọ́n lọ́wọ́. The question is, is it important? Is it important? Àbí àbùkù ọ̀sán tó the start of work nínú ìwà ọ̀rọ̀ watch. Àyẹ̀wò 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 ẹ̀bí ìdí ẹ̀yìn ọ̀sán àwọn báwo ẹ̀rọ sí ló báwo ẹ̀rọ báwo ẹ̀rọ àyẹ̀wò wọ́n àbáwá wọ́n lè ká wá wọ́n tó ṣe abẹ́ ọ̀gá bí. Let's do it. Ọmọ Yorùbá, ẹ má jà sùn, ẹ má gbàgbé ẹ̀yin tó lọ́n bá bùkún fún kẹ́ support Masbi TV fún rálì tó wà lẹ́yìn. Rálì ti dé tán, ẹ support Masbi TV. Àìtí rẹ̀ ní kankan fún wa ní £1. Ẹ support wa. Rálì ti wọlé tán, ojú àgbo àkóyè gbé ọ̀dàlẹ̀ 021416870 021416870 GTB òun ni account tí a lò. William Olúwatósìn lè máa rí lórí ẹ̀. Tẹ́ bá dẹ̀ fẹ́ pè mí fún information kankan tàbí fẹ́ jẹ́ kí n bá yín gbé kankan jáde bí ẹ fẹ́ ká bá yín tú àwọn àṣírí kan tẹ́lẹ̀ fẹ́ fi jẹ́ kọ́mọ́pọ̀dọ̀ yín ló ti wá tó ní ìwúlò fúnlẹ̀ Yorùbá. Ẹ gbé Fúlàní attack bí pàbí anything, ẹ pè wá sórí 08176034216 08176034216 tàbí +229 5774 7970 +229 5774 7970. Ẹ ká sáré dé ẹ̀ka ìpolówó ọjà ká tó kásẹ̀ lẹ̀. Láti ẹkùn tí ń pọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ bẹ́ẹ̀ sì yàgànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láàúlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàúlá bitter tea yóò gbà wọ̀ dáadáa. Ìṣòro ara yóò wọ́ láàúlá bitter tea òun ni ká ẹ pinnu ra láti wáyé gbòógì láàúlá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹbí méjèèjì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kẹ̀jẹ̀gbọ̀n lọ́wọ́ láàúlá bitter tea gbèrúra kò rí àtọ̀ bẹ̀rẹ̀. Láàúlá bitter tea mo lè fọwọ́ wọn sọ̀yà. Ìwọ tí nǹkan ọmọkùnrin yẹn bá kiri, o fẹ́ àdòdò, o fẹ́ kó máa kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n, o fẹ́ àdòdò ní o, pẹ́ lórí ẹ̀ ní o. Ìwọ tó máa gorí ìyàwó ẹ̀ tí wàá máa lo ìṣẹ́jú 5 ìṣẹ́jú 10, àwọn ìyàwó ò fẹ́. Ẹ gẹ́tì láàúlá bitter tea. Ó ń ṣiṣẹ́ fún kidney, liver, any type of àrùn tó bá ń ṣe ẹ́ tó dẹ̀ mọ̀ kó wà curable. Ẹ pè láàúlá bitter tea, they are the best. Odò àgbúrà kò ní gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé, you are all welcome once again to my platform, to your platform ilẹ̀ Yorùbá, Masbi TV, where we set the pace and others follow, where we speak truth to power, where we say things the way we see it. Ẹ like, ẹ comment, ẹ subscribe, ẹ turn notification bell yín. Kí a bá wa share fún family, friends and all your loved ones. Ẹ fẹ́ jẹ́ kó mọ̀ wípé ohun tó tó yìí ó ti ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá.